ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ó ṣeni láàánú pé gómìnà tó fi ebi paráàlú tí kò ṣe dáadáa ni wọ́n tún fi màgòmágó dá padà síjọba. Ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Èkìtì ti wáyé lọ́jọ́ àbámẹ́ta 20 oṣù kẹfà ó sì ti kásẹ̀ nílẹ̀. Kódà àjọ elétò ìdìbò INEC ti kéde gómìnà tó wà lórí àlééfà Abíọ́dún Oyèbámíjí pé òun ló wọlé fún sáà kejì. Àmọ́ ọ̀rọ̀ kò tí ì tán nípa ètò ìdìbò náà o, torí àwọn olùdíje látinú ẹgbẹ́ òṣèlú alátakò tó kópa nínú ìbò náà ti ń fapájánu. Lára àwọn olùdíje gómìnà ìpínlẹ̀ Èkìtì tó bá ikọ̀ ìròyìn wa sọ̀rọ̀ ni gómìnà tó wọlé fún sáà kejì Abíọ́dún Oyèbámíjí. Bákan náà, àwọn olùdíje gómìnà látinú ẹgbẹ́ òṣèlú alátakò bíi ADC àti Accord sọ èrò wọn nípa èsì ìbò náà. Nígbà tó ń bá iléeṣẹ́ ìròyìn sọ̀rọ̀, gómìnà tí wọ́n tún dìbò yàn padà fún ìgbà kejì ní ìpínlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámíjí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtàwọn èèyàn ìpínlẹ̀ náà fi bí wọ́n ṣe fún òun láàyè láti sìn wọ́n fún sáà kejì. Nǹkan táwọn olùdìbò ṣe lásìkò ìbò kò ṣẹlẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì o. Kí wọ́n dìbò yan gómìnà kan fún sáà kejì kò wáyé rí. Mo sì fi ń dá wọn lójú pé màá sìn wọ́n pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run, pẹ̀lú òtítọ́ àti gbogbo agbára tí Ọlọ́run fún wa. A kò ní já wọn nítàn mọ́. Gbogbo èròǹgbà wọn pátápátá nípa pé kí ìlú lọ síwájú, kí ààbò wà ní ìpínlẹ̀ Èkìtì la máa ṣe. Bákan náà, olùdíje fún ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC Dáre Bèjìdé lásìkò tó ń bá aṣojú kọ̀ròyìn wa sọ èrò rẹ̀ nípa àbájáde èsì ìbò náà. Ọ̀rọ̀ ìbò ni pé tí ìjọba kan bá wà nípò tí kò bá ṣe dáadáa, a máa dìbò lé wọn kúrò níbẹ̀ ká sì fi ìbò gbé ìjọba tuntun wọlé. Ṣùgbọ́n ẹ̀yin náà rí i pé ìbò ti di títà báyìí ní ọjà. Ó ṣeni láàánú pé gómìnà tó fi ebi pa aráàlú tí gbogbo wa mọ̀ pé kò ṣe dáadáa ni wọ́n tún fi màgòmágó dá padà sórí ìjọba. David Ọpẹ́yẹmí Fálégan tí ń ṣe olùdíje gómìnà fẹ́gbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Èkìtì náà bá akọ̀ròyìn wa sọ̀rọ̀ lórí èrò rẹ̀ nípa àbájáde èsì ìbò gómìnà tó kọjá. Ó ti ní lójú pé kò sí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì, ilé-ẹjọ́ ló máa bá wa dá ẹjọ́ náà, torí láwọn àgọ́ ìdìbò kan kò sí ẹgbẹ́ òṣèlú Accord lára àwọn ìwé ìdìbò tí ó yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ọmọ tó fẹ́ dìbò fún wa wọ́n ń dúnkokò mọ́ wọn, wọ́n tún fi owó ra ìbò tí ó yẹ kó rí bẹ́ẹ̀ rárá. 137,000 àwọn agbófinró ló wá sí ìpínlẹ̀ Èkìtì lásìkò ìdìbò, torí kíni wọ́n dẹ̀ gbé bullion van wọlé táwọn èèyàn ń wò wá lórí ayélujára. Àwọn agbófinró tó wá sí Èkìtì tó bá ṣe àwọn ọmọ wa tí wọ́n jí gbé ní agbègbè Ẹ̀dóníyọ̀ àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n lọ gba ìdáǹdè wọn ni kò bá dára. Ètò ìdìbò ìpínlẹ̀ Èkìtì ló jẹ wọ́n lógún, èyí sì ti ní lójú pẹ̀lú. A kò ṣe ìdìbò kankan ní ìpínlẹ̀ Èkìtì o, a sì máa lọ sí ilé ẹjọ́. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní báwo ṣe ń gbogbo aláyé? Ètò tó ń wá ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí
ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.